بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. قال المؤلف رحمه الله وعنه قال: جاء ناس إلى النبي صلى الله عليه وسلم أن ابعث معنا رجالا يعلمنا القرآن والسنة، وبعث إليهم 70 رجلا من الأنصار يقال لهم القراء، فيهم خالي حرام يقرؤون القرآن ويتدارسونه بالليل يتعلمون، وكانوا بالنهار يجيئون بالماء فيضعونه في المسجد ويحتطبون فيبيعون ويشترون به الطعام لأهل الصفة وللفقراء. فبعثهم النبي صلى الله عليه وسلم فعرضوا لهم فقتلوهم قبل أن يبلغوا المكان، فقالوا: اللهم بلغ عنا نبينا أنا قد لقيناك فرضينا عنك ورضيت عنا. وأتى رجل حراما خال أنس من خلفه فطعنه برمح حتى أنفذ، فقال حرام: فزت ورب الكعبة. فقال رسول الله صلى الله عليه وسلم: إن إخوانكم قد قتلوا وإنهم قالوا: اللهم بلغ عنا نبينا أنا قد لقيناك فرضينا عنك ورضيت عنا. متفق عليه، وهذا لفظ مسلم. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, àtọrọ as-salatu fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní abẹ́ kitabul jihad nínú tírà fáwa Abu Zakariya Yahya bin Sharaf an-Nawawi alaihi rahmatullah. ní jókòó tó kọjá, haditha fáwa Anas eléyìí tí a kà tí a nábi sallallahu alayhi wa alihi wa sallam, tí a nábi àtàwọn sahaba tí wọ́n lọ sí ààyè Badr, tí ogun Badr tó ti wáyé, tí a nábi sallallahu alayhi wa sallam tánàbí ń ṣe àwọn sàhábà lójú kòkòrò láti lè jagun sí ojú ọ̀nà Ọlọ́run. Hadisi yẹn lè yíká àkà níjókòó tó sáájú sáwàlálá, tí Ànábì fi sọ fún wọn wípé qumu ila jannatin 'arduha as-samawati wal ard, tí Ànábì fi sọ pé ẹ dìde ẹ lọ pàdé aljanna eléyìí tí ibú rẹ̀ tó ṣe dédé gbogbo sánmà àti gbogbo ilẹ̀. Tí ọ̀kan ní àwọn sàhábà Umayr bin Humam al-Ansari tó fi ń bi Ànábì léèrè pé ya Rasulullah, jannatun 'arduha as-samawati wal ard? Qala na'am. Irú òjíṣẹ́ Ọlọ́run, ṣé in tó ń sọ fún wa ni wípé tí a bá lè dìde tá lọ gbógun ti àwọn ọ̀ṣẹbọ wọ̀nyí àti lọ pàdé aljanna? Ànábì níbẹ̀ ni. Qala bakhin bakhin. Qala mada? Bí ni mo pé bakhin bakhin. Ìtumọ̀ tó súnmọ́ oníkẹ́yìn sọ pé ó ti dára, ó ti dára. Kalma bakhin bakhin kalimatun arabiyyatun fasiha, Lárúbáwá tó lálàáfíà òní.
ìgbà míì ó sì lè wá ní sukun ó jẹ́ bakh ó lè wá bẹ́ẹ̀. àwọn Lárúbáwá máa ń lo gbólóhùn yìí li ta'ajjub wal i'jab tí nǹkan bá jọyàn lójú tányányán tó sì jẹ́ nǹkan tó dùn mọ́ ẹnu wọ́n sọ pé bakhin àbí kan sọ pé bakh nígbà tí èèyàn sọ wípé ma ahsana ma a'zama kí ní fi dáa tó ní tẹ́ sọ fún mi ìtumọ̀ rẹ̀ ní kẹ́lìmà yìí ká tó kúrò lérí ẹ̀ bọ́ sí hadith ilé tàbí kalẹ̀ ṣe rí nínú èdè kẹ́lìmà mi ń bẹ tí wọ́n bá lò fasihatan ní àgbékalẹ̀ bẹ́ àwọn elédè ṣe ń lo nǹkan ó máa ń nítumọ̀ ìgbà míì sì ń bẹ tí wọ́n bá lò ní àníyà tán bá lò ní àníyà ìtumọ̀ rẹ̀ tún lè yàtọ̀ lápòjú ọ̀tán bá ní bákí tẹ́pẹ́ àníyà ni wọ́n fi máa ń dẹ́rù báyàn ní bẹ́ẹ̀ ọmọ kékeré èèyàn fẹ́ dẹ́rù bá bákí hádà la yufidu mada at-ta'ajjub innama yufidu mada at-takhwif ṣùgbọ́n yẹ́ ìṣe lágbáwá tó jẹ́ ìjìnlẹ̀ àwọn èdè àsáwò èdè àbí èdè àdúgbò àbí ẹ̀nà òní tí wọ́n bá lò bẹ́ẹ̀ eléyìí náà bẹ́ẹ̀ ní èdè Yorùbá wa kẹ́lìmọ̀ mí bẹ téèyàn bá lò nípìlẹ̀ bí Yorùbá ṣe máa ń lò ó nítumọ̀ tá a bá tún lò ní lílò ti àṣà ó nítumọ̀ lápòjúwe tí Yorùbá sọ pé ìgbà tí mo débi tẹ́wí náà níṣẹ́ làwọn èèyàn yapa nínú ìpìlẹ̀ Yorùbá ó ní pé àwọn èèyàn wọn ò ṣọ̀kan wọ́n pín sí yẹlẹyẹlẹ wọ́n yapa abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tó wáyé pé nínú ti àṣà tán bá ní ìgbà tí mo débẹ̀ àwọn èèyàn yapa ní kí ni túnmọ̀ yìí wọ́n pọ̀ àmìyà ni yapa púpọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní gbogbo ènìyàn tí láwọ́ bá sọ pé bákí nínú lugha arabiyya al-lughati al-arabiyya al-fusha للتعجب أو للإعجاب ما أحسن ما أعظم ثم تقول عمياني لماذا التخويف حديثي إيتاقا نجوكو تساجي حديث أفاو أنس بن مالك رضي الله تعالى عنه قلن قبع يونسون àwọn kan náà ni wọ́n gba hadith eléyìí tó tẹ̀lé eléyìí tá fẹ́ kalẹ̀ ní àfáwà Abu زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله ونوى عنه نبي بمعنى وعن أنس بن مالك رضي الله عنه قال جاء ناس إلى النبي صلى الله عليه وسلم أن نبعث معنا رجالا يعلمون القرآن والسنة أما ويلوبا النبي صلى الله عليه وآله وسلم جاء ناس إلى النبي àwọn ènìyàn kan wọ́n lọ bá Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n lọ bójú sí Ọlọ́run anib'ath ma'ana rijalan wọ́n ní kí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ó fún àwọn láwọn èèyàn kan nínú àwọn sàhábà wípé àwọn nídìí àwọn èèyàn kan àwọn ní bùkátà sáwọn èèyàn kan yu'allimuna al-Qur'an wa sunnah in táwọn èèyàn yìí ó máa ṣe lọ́dọ̀ wa ní wípé kan lè wá máa kọ́ wa ní al-Qur'an àti sunnah lẹ́fìrí wípé in táwọn èèyàn yìí ń béèrè fún agbọ́yé wípé Qur'ani nìkan a lè gbọ́yé kátara rẹ̀ gbàgbọ́yé ẹ̀sìn wa
àyàfi kíkí ni ó tẹ̀lé o súnà Ànábì sallallahu alaihi wasallam nítorí pé súnà Ànábì sallallahu alaihi wasallam ló ń fọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba sí wẹ́wẹ́ ó sì ń ṣàlàyé rẹ̀ lọ́nà tí ó gbà yé wa as-sunnah tufassiru al-Qur'an àwọn èèyàn wọ̀nyí in tí wọ́n lọ tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà ni pé anib'ath ma'ana rijalan yu'allimuna al-Qur'an wa sunnah fún wa láwọn èèyàn kan tí wọ́n wà máa kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe al-Qur'an tí wọ́n sì máa kọ́ wa ní àgbọ́yé rẹ̀ níbàámu sí ìṣe Ànábì sallallahu alaihi wasallam lẹ́bìrí páwọn sàhábà ìgbà tí wọ́n ń ké lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń kọ́ al-Qur'an ni wọ́n ń kọ́ kí ni o ni wọ́n kọ́ súnnà pẹ̀lú in tó kó bá kéwú láyé lásìkò táwa wá ń ṣe ni à ń kéwú àkọ́ súnnà pẹ̀lú ẹ̀ ní ò jẹ́ kí kéwú tòní ó dàbí kéwú tànámá kí náà ń pè ní súnnà o náà ni lílo kéwú o ní súnnà lílo al-Qur'an lílo tó wà ní ẹ̀ o ní súnnà so àwọn tí wọ́n lọ bá Ànábì sallallahu alaihi wasallam ní wọn ò kàn sọ pé a ní ìdí ẹni tí ó mọ̀ kọ́ wa ń kéwú wọ́n ní a fẹ́ ẹni tí ó mọ̀ kọ́ wa ní al-Qur'an àti bó là á ṣe lo al-Qur'an nínú gbèsè ayé wa kókó kan ní ẹ àfẹ́kà mú lọ́wọ́ gbogbo wọ́n tó dà níyàn kó fẹ́ lọ kéwú ó gbúdọ̀ lọ kéwú pẹ̀lú àníyàn pé ó yẹ kí kéwú yìí kó rí fọ́ọ̀mù ìgbésí ayé akada kana sahabatu yata'allamun kanu yata'allamun báyìí làwọn sàábé ṣe máa ń kẹ́kọ̀ọ́ ìyẹn ló fà á tí ẹ̀kọ́ wọn fi ṣàǹfààní fún ayé dòní ní táwọn wọ̀nyí gbé lọ síwájú Ànábì sallallahu alaihi wasallam wọn ò béèrè ẹni tí ó kàn máa kọ́ wọn kéwú lásán gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ kéwú míì lèlú ti jẹ́ kéwú lásán tí ó yàtọ̀ sí kèfèrí míì náà tó náà kóde Lárúbáwá dáadáa ẹlòmíì ṣe mùsùlùmí tó gbọ́ Lárúbáwá náà ṣùgbọ́n tó fi yàtọ̀ sáàrin tiwa ni pé akéwú yẹn súnnà akọ̀mà ẹlòmíì ní ológa lòun ní ìsàbá súnnà kéwú lásán níbi náà wà tí ó rí fún oníkẹ́ bí owó ẹ̀mọ́ bèèrè lọ́wọ́ ọ̀hún kó ṣe àlèfọwọ́ òsì mú mi àlèfọwọ́ òsì jẹun ẹ̀mọ́ bí oní ẹ̀ ẹ̀mọ́ bèèrè pé ṣe kì ní ka jálùwàlá náà ìrọ́p bàlágà èyí tó ń sọ yẹn náà kèfèrí náà ẹni tí è ṣe mùsùlùmí àmọ́ àwọn tíra bàlágà ń bèèrè pé ẹni tó kọ́ kìí ṣe mùsùlùmí tíra náà ní ìbẹ̀rẹ̀ pé ẹni tó kọ́ kìí ṣe mùsùlùmí in tí ń jẹ́ kéwú o náà ni ká kọ́ al-Qur'an ká sì fi súnnà ká fi tẹ̀lé kéwú tá kọ́ ìbéèrè yìí ni àwọn nǹkan yìí ni àwọn wọ̀nyí gbé síwájú Ànábì sallallahu alaihi wasallam pé ká Ànábì ò fún àwọn láwọn tí ó mọ̀ kọ́ wọn lál-Qur'an tí wọ́n sì kọ́ àwọn bí àwọn ó ṣe máa lo ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹnu al-Qur'an níbàámu sí ìṣe àwọ̀rọ̀ ìhùwàsí Ànábì sallallahu alaihi wasallam فبعث إليهم 70 رجلا من الأنصار يقال لهم القراء Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá fún wọn ní àwọn èèyàn 70 Ànábì fún wọn ní àwọn èèyàn mélòó àwọn èèyàn 70 nínú àwọn ará Madina yuqalu lahum al-qurra àwọn wọ̀nyí àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n jẹ́ àfáà nínú àwọn sàhábà tí wọ́n mọ̀ al-Qur'an tí wọ́n mọ̀ ké tí wọ́n mọ̀ ìtumọ̀ rẹ̀ tí wọ́n mọ̀ súnnà tí wọ́n mọ̀ àlàyé odidi àwọn 70 lànàbì ní kí wọ́n tẹ̀lé àwọn ìgbìyà fihim khali haram afọ́ Anas bin Malik tí wọ́n gba hadithi wá
wọ́n ní nínú àwọn tánàbí sallallahu alaihi wasallam tánàbí mú níjọ́ náà nínú àwọn 70 ọ̀nkù mi kan ó wà nínú wọn orúkọ rẹ̀ jẹ́ Haram lórúkọ rẹ̀ khalu ó yàtọ̀ sí ammu Haram yìí ó ní Haram bunu Milhan Haram bunu mada Milhan Haram bun Milhan ọ̀nà wo ni Haram yìí ló bàjẹ́ ọ̀nkù àfáwà Anas bin Malik yàgbà hadisi wa nítorí pé àfáwà Anas bin Malik ìyá rẹ̀ ní Ummu Sulaym ìyá tó bí Anas bin Malik kí lórúkọ ìyá rẹ̀ Ummu Sulaym Ummu Sulaym yìí kí lórúkọ bàbá Ummu Sulaym Milhan Ummu Sulaym bintu Milhan Haram yìí na wá ní Haram bun man Milhan so khalu Anas ó ní Haram yìí matana ọ̀nkù abẹ́kọ̀ ẹ̀gbọ́n àbábúrò ya Anas ìdí nìyẹn tó jẹ́ pé àfọ́ Anas náà gba hadisi wá náà fi khali Haram ẹnìkan bẹ nínú àwọn èèyàn 70 sí àwọn èèyàn 70 tánàbí sallallahu alaihi wasallam tánàbí ní kí wọ́n lọ mọ́ kọ́ àwọn èèyàn wọ̀nyí ní al-Qur'an tí wọ́n kọ́ wọn ní al-Qur'an ẹnìkan bẹ nínú wọn tó jẹ́ ọ̀nkù mi fa Anas ní ọba hadisi wa wọ́n ní ọ̀nkù àwọn orúkọ rẹ̀ ní kí ni o Haram bun Milhan yaqra'una al-Qur'an àwọn wọ̀nyí àwọn ọmọ Qur'an ní papọ̀ iṣẹ́ tí wọ́n nínú àwọn ará Madina ni wọ́n mọ́ ka al-Qur'an lọ́pọ̀lọpọ̀ wa yatadarasunahu bil-layl yata'allamun tó bá tún di òru wọ́n á tún jí wọ́n mọ́ ka Qur'an wọ́n mọ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ìtumọ̀ Qur'an àtàgbọ́yà al-Qur'an láàrin ara wọn àwọn tí Ànábì rán lọ wa kanu bin-nahari yaji'una bil-ma' tó bá dẹ̀ tún di ọ̀sán wọ́n máa ń pọn omi fayad'una fil masjid wọ́n máa pọn omi wọ́n máa kó wá sí mọ́sálásí torí àwọn tó fẹ́ ṣàlùwàlá torí àwọn kọ́sàmọ́ wọ́n pọn mi sí mọ́sálásí lóòrùn kí wọ́n máa ń ṣe yaqra'una al-Qur'an iṣẹ́ ládá tó bá tún di ọ̀sán wọ́n á pọn omi wọ́n pọn omi sí mọ́sálásí fáwọn èèyàn kan lè fi ṣàlùwàlá bákan náà lọ́sàn wàyàtẹ̀kìbùn wọ́n lọ máa ṣẹ́ igi ìṣẹ́pẹ́ àwọn igi tó fi ń dáná ihtataba min al-hatab wọ́n lọ ṣẹ́ igi ìṣẹ́pẹ́ wọ́n lọ ṣẹ́gi fayabi'una wọ́n rù lọ sọ́jà wọ́n lọ ta igi ẹmọ wọn tán bá wá ta igi yẹn owó tí wọ́n bá rí ń bẹ̀ wa yashtaruna bihi at-ta'ama li ahli as-suffati wa lil-fuqara owó tán bá rí níbi ẹ̀ wọn ò ní fi raṣọ wọn ò ní fi jẹun gan wọ́n lọ fi ra oúnjẹ wọ́n wà gbé lọ sí mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam àwọn alùsùfà ó ń la àwọn aláìní tí wọ́n wá láti ìlú wọn wá sí Mádínà tí wọ́n wá ń kéwú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọn ò lẹ́bí tí wọn ò lára tí wọn ò nílé tó ìpénu mọ́sálásí ni wọ́n sùn kí wọ́n mọ́ bá tún mọ́ dààmú pé afẹ́lọ mọ́ ṣiṣẹ́ afẹ́lọ mọ́ wá ń tájẹ àwọn ẹni ó sọ pé ẹ̀yin ẹ ṣá jókòó àwọ́ lọ mọ́ ṣẹ́gi á lọ ta igi owó tá a bá rí bẹ̀ á fi mọ́ oúnjẹ fẹ́yìn tẹ́ jókòó sí mọ́sálásí tẹ́ǹkí ológa náà sọ́lásí ẹ máa mú ẹ̀kọ́ mẹ́ọ̀ ẹ̀yin ẹ̀ lẹ́bí ẹ̀ lára ẹ̀ lóbi ẹ̀ nílé ní Mádínà kò sí tó gbé yín wá sínú Mádínà ibi wípé ẹ fẹ́ wà ní lẹ́gbẹ̀ẹ́ Ànábì kẹ́lẹ́ mọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀yin dúró bá wọn ẹ má tún ṣe dààmú pé ẹ fẹ́ wà ń tẹ́ jẹ ẹ fẹ́ ṣiṣẹ́ kankan rárá ẹ dúró síbẹ̀ ẹ jẹ́ káwọn lọ máa ṣẹ́gi á wà lọ ta igi yẹn
owó tá a bá rí bẹ̀ á fi ra oúnjẹ àmọ́ kò fẹ́ ẹ̀sà fèsì pẹ̀lẹ́. Nínú àwọn tí wọ́n já lùsúfà lọ́dún náà táwọn ò nílé tó pé ní mọ́sálásí ni wọ́n ń sùn òní Abu Hurairah olúwa. Ìbálẹ̀ ọjọ́ wípé Abu Hurairah radiyallahu ta'ala anhu ìbálẹ̀ pé páwọn náà ń lọ ọjà wọ́n ń wá tí wọ́n jẹ́ kiri ní ọ̀pọ̀lọpọ̀ àdíìsì tá à ń gbọ́ lẹ́nu kọ̀bá mọ́dé tí bọ̀ wá. Ṣé ẹ̀mọ̀ pé tí a fọwọ́ Abu Hurairah tí wọ́n bá wá gba ládá mẹ́wàá lẹ́nu àwọn tí wọ́n ń ṣètò bí wọ́n ṣe ń jẹun náà sáwọn náà gbaládá àwọn òní gbaládá oníkálukú mọ̀ bí ṣe ń náwó ẹ̀ kàsádìrí rẹ̀ lómi rẹ̀ pẹ̀tọ̀ àfà sílé kí ó ló wà pẹ̀lú ògbọ́lọ́ every month èló lọ mọ́ ná àtọ́ọ̀rà tí à àtọ́ọ̀ṣègbà èló ni iye báyìí lóṣooṣù lámọ́ fún gbájúmọ́ kí òun ẹni tó ṣe báyẹn ọmọ tí ń ṣe torí pọ́ ti mọ̀ pé gbogbo kí òun ò ráyè bísínẹ́sì lòun ṣe ń tòun ṣùgbọ́n gbogbo kí ò rẹ tó ọba ti ké tó ọba ti ń lo kí òun yẹn láyé òun náà mọ̀ lára mẹ́ ọmọ ṣe fáwọn olówó tẹ́sí òye ó mọ̀ ṣe fáwọn ọlọ́lá wa tí wọn ò lágbọ̀ọ́yẹ̀ sí ọwá ṣe dáadáa fáwọn èèyàn kan oròpó ṣe fẹ́fọ̀ fún wọn ara rẹ̀ ló ṣe kù lèmi fi máa ń sọ pé ẹ má bẹ olówó kankan ẹ má bẹ pé kó ṣe tọ́lọ́ ẹ̀yìn ẹ ṣe wá sí generally torí pé tẹ́sì bá yé ni yọ mọ̀ wípé kò ní ìdíkẹ́ ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ man amila salihan falinafsi ìwọ láǹfààní àti jókòó sílé ike ọpọlọ ọ̀rọ̀ ṣáàbù láti ha Qur'an láti ha sọ̀rọ̀ Bukhari láti ha sọ̀rọ̀ Muslim ọpọlọ ọ̀rọ̀ ilé gbé torí pé bíznẹ́sì lọ́pọlọ rẹ ọwá rí pé ọdá kí lèmi náà lè ṣe ọdẹ ẹ̀yìn ẹ máa ṣe èyí ọmọ bọ́bùkátà lè ẹni àlèkáyíṣù àwọn tó gbọ́nì kọ́ wá ṣe bẹ́ẹ̀ fẹ́ èèyàn mẹ́wàá kí èèyàn bíi mẹ́wàá yẹn káwọn náà wá láàmì lákápán di olùmọ̀ láyé kí mọ̀ wá máa ṣàǹfààní fún gbogbo ayé ẹni tó kún wọn lọ́wọ́ òun nínú ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jókòó sí yọ́mọ̀ fún nínú ládàá kí ló dé táwọn èèyàn wò gbàgbọ́ yọ Ọlọ́run bá ti kún gbogbo ẹ̀ a fi àsìkò yìí a fi bí Allah subhanahu wa ta'ala ọba aláforíjì ọba aláàánú kó bá wa ṣàforíjì kó bá wa ṣe ìkẹ́ rẹ̀ fún Za'imul Muslimin Mashhud Kasimawo Ọláwálé Abíọ́lá Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu. Mashhud Abíọ́lá kò sí láyé má tọ́lọ́pọ̀ bá kò ní sí ó dá ilé kéwúlẹ̀ pẹ̀lú ìṣára fadilati Shaykh al-Allama Adam Abdullah al-Aluri rahimahullah rahmatan wasi'a pẹ̀lú ìmọ̀ràn táàfáà fún ṣíkádà lọ dálẹ̀ tó lọ. Abíọ́lá tí bá ń ka Quran kò lè ká pẹ̀lú tajwid kò mọ̀ fíkíù ní mímọ̀ pé káfọwọ́ gbáyà àmọ́ lèmi èyí tí ilé kéwù yẹn bí nínú àwọn àfá nínú àwọn imam nínú àwọn mufassirun tí wọ́n ń tan ìmọ́lẹ̀ sáyé lèmi Mashhud Abíọ́lá bí idhnillahi ta'ala pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run yóò máa rí ládá lórí ẹnì kọ̀ọ̀kan tó ti gbókò tó sí láyé mọ́ nínú àwọn tí yóò máa rí ládá lérí iṣẹ́ tí wọ́n bá ṣe lèmi tí mo ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan bẹ̀ a lọ sílé kí àsan owó kankan àsanwó exam àrà lọ́kà àrà desk nítorí kóòrò tó bá dé fún òtúgbẹ́ mọ́ fún apọ́kẹtì mọ́ ní lóṣooṣù wọ́n yarí ní pé ẹmọ́ bá dé bẹ̀rún tọ́ọ̀gì òkùn lè ké ó nìsí torí pé ṣe ń gbówó lóṣù òun náà wà gbà fọ́ọ̀mù
náà wà gbà fọ́ọ̀mù ní òjò wọ́n fi owó kù ẹwà ohun tó ṣe yìí kódà tó bá ṣe wípé kóhun tọ́ ọmọ òun nìkan káwọn ọmọ òun ó jẹ́ èèyàn láàdá tí ń rí ọmọ mẹ́rin ló bí ẹwà wo yọ ọmọ tó bí níbi ẹ̀sìn gbogbo àwọn táwà náà bá tún kọ́ yóò tún bá kọmíṣọ̀ lórí àwọn ẹ̀yẹn náà ibi yẹn gbogbo tọ́lọ̀ bá fún ọ lówó ajẹ́kórí ó pé nígbà tó o sì fọ́nú ọmọ rò pé òun ṣe fẹ́ fọ́n tó bá náwó sójú ọ̀nà ọlọ́run ẹni nìkan ṣèbẹ́mi ni mo ṣe tá ló ṣe nǹkan fún orí ara rẹ ní wallah ara rẹ kò sí ọbẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó mọ́ṣẹ́ ìbùkún wa kó ṣe gbà láyà àrísìkí fún wa kó ṣe wá lẹ́ni tí ó ní kápá láti lè náwó sójú ọ̀nà ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó ní kápá láti ná ìmọ̀ sójú ọ̀nà ọlọ́run kó ṣe wá ní ẹni tí ó mọ nítàn mọ́ ẹ̀san ọ̀dọ̀ ọlọ́run ju gbogbo nǹkan tó kù lọ torí pé tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá khairun wa abqa wà fáànà pàrà àwọn owó kódà ọ̀fẹ́ràn owó débi pé tó bá sálámà gan ọ̀fẹ́ ilé tún bèèrè owó sálámà tí mo sáì ẹgbùn 10 naira lórí gbogbo ẹ̀kọ́ lówó wa ma inda Allahi khairun wa abqa ní tọ́lọ̀ ń palé sí ilẹ̀ fáwọn ẹni rẹ̀ ní tó lágbára ní tó lórí jùlọ ẹ wo àwọn arákùnrin tánàbìnrin yìí láti lọ kọ́ àwọn èèyàn wọ̀nyẹn ní ẹ̀kọ́ afọ́ Anas bin Malik wọ́n kọ́kọ́ ń ròyìn irú àwọn èèyàn yẹn kìí ṣe pé wọ́n mọ Kùránì ká nìkan kìí ṣe pé wọ́n mọ súnnà nìkan ẹni Ọlọ́run wọn a tún lọ ṣẹ́gi lóru wọ́n mọ ká Kùránì tó bá tún dọ̀sán wọ́n mọ pọnmi sí mọ́sálásí wọ́n ó tún lọ ṣẹ́gi tó bá tún lọ ṣẹ́gi wọ́n ó tún lọ tàá wọ́n lọ fẹ́rọ oúnjẹ wọ́n tún kó wá sí mọ́sálásí fáwọn kan tó jẹ́ wípé ẹ̀yin ẹ sáà máa kẹ́kọ̀ọ́ wọ́n sì bẹ́ẹ̀ fún bákan náà walil fuqara wọ́n tún pín fáwọn aláìní ẹ wò bí wọ́n ṣe ń ná ìmọ̀ wọ́n tún ná owó wọn ìmọ̀ tí ń bẹ lára wọn lànàbì tó fi sẹ́ǹdì wọn kálọ̀ káwọn yẹn lẹ́kọ̀ọ́ kọ́ tó di pàdánù sẹ́ǹdì wọn lọ bẹ̀ yẹn wọ́n kulẹ̀ tí ń ná owó wọn òógùn wọn láti tún lè fi kún àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tí wọn ò ní kápá lérí jíjẹ mú láti lè tún fi kún wọn lọ́wọ́ ládàá wọn wá di ọ̀nà mélòó ó dà yẹn ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà fún ẹnì kọ̀ọ̀kan lóòótọ́ àǹfààní ò ń lo ìmọ̀ tún máa lo owó náà ó ń bẹ náà àwọn olùmọ̀ mi àwọn míì náà àwọn ọmọ akẹ́ wọn tán bá rí pé àwọn eléyìí wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kò ságbára fún wọn wọ́n ò sọ fún wọn pé máa kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ gbogbo tó mọ̀ jẹ́ àmọ̀sí máa kọ́ torí pé wọ́n rí pé eléyìí ẹni téèyàn lè invest sí lára ni eléyìí lẹ́mi kóun fẹ́ gba ìmọ̀ ó sì fẹ́ lò àfáà yóò ti wá kíyèsí bá màá rí èrè lára ilé torí pé tí mò ń ṣe ìlò náà fẹ́ ṣe ẹ̀rí àwọn àfáà tán bá mọ bí wọ́n ṣe wọ́n mójútóró àwọn yẹn tán bá bẹ̀ tí wípé wọ náà ọ̀sẹ̀sẹ̀ wọlé kéwú ó ti lọ ń tara rẹ jẹ lórí social media TikTok gba ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ àníkáwà náà ò dá sí àwọn àpò òní fi tara kọrú ẹni báyìí eléyìí yóò kò báyà wájú ọ̀rọ̀ kí ló tí mà tí lọ ń dá sọ̀rọ̀ tí lọ ẹ̀yìn ó kọjú ọ ní lè ráyè mójú tó mọ̀ yẹn mọ́ pé tó àdúgbò sí bátẹ́bù fẹ́ yẹ ọkọ̀mẹ́ntì lórí ẹ̀ ìjọ ọ̀kọ́ in tó ní kápá láti sọ̀rọ̀ lé lórí ìwọ́n náà lọ fẹ́ sọ̀rọ̀ parẹ̀ ṣùgbọ́n táwọn olùmọ̀ tí wọ́n bá rí ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n rí himma tó ga lára rẹ̀ pé eléyìí ó fẹ́ wá ìmọ̀ láti lo ìmọ̀ ní wọ́n concentrate sí ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn náà invest sí lára gbogbo tí ó fi jẹ́ kí mímọ̀ yìí ó rọrùn fún wọn ó facilitate ẹ̀ fún nípa àwọn náà mọ̀ pé táwọn bá ti lè pọ̀ nǹkan sí òun náà lára báyìí àwọn náà fi kan pamọ́ síwájú ọlọ́run ìyẹn la rí ní àwọn sọ̀hábà yìí bí wọ́n ṣe ń kọ́ ìmọ̀ tí wọ́n ńlá ní ẹ̀pá wọn tún fi ìmọ̀ àwọn kọ́ àwọn èèyàn síbẹ̀síbẹ̀ wọ́n tún náwó wọn lórí àwọn tí wọ́n tún wá mọ̀ táwọn òní tí wọ́n jẹ ó wà ń sákàt ọlọ́run bó bàbá rẹ̀ láṣìírí
oúnjẹ rẹ̀ ó tó tán wọ́n ti fún ọ nínú oníri 10,000 20,000 ní wọ́n fún ọ ó sì lọ́rẹ̀ rẹ̀ kan tẹ́ ẹjọ́ wà ní fọ́sùlù òun tí ẹ̀ kò sí nǹkankan àti jẹ́ àti mú ó ṣòro fún omi ní fi máa gbáwẹ̀ ní òfìsì sahur ní òfìsì irú ẹni ẹ̀fà mara nínú oúnjẹ tí ẹ̀yẹ ẹjọ́ máa jẹ́ ó ti ní commission lára rẹ̀ ní bàbá rẹ̀ náà ti ní commission lára rẹ̀ orípẹ́ tó nígbìyànjú tó lẹ̀ serious jẹ ẹjọ́jọ́ máa jẹ oúnjẹ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kúnnú súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó yẹ ká kọ́ bẹ̀ ẹlòmí àwọn ọmọ mi sùsùsùsùn asọ́dọmọ nítorí pé orí ọmọ yìí ní hímà tó ga yóò kún lọ́wọ́ gbogbo ntọ́mọ yẹn náà bá ń ṣe lójú ọ̀nà Ọlọ́run lọ́lá ìwọ tó kún lọ́wọ́ yẹn náà ó gbàládà ad-dalu ala al-khayr kafa'il eléyìí ni táwọn sàhábà tí wọ́n gbọ́ yìí wọ́n ó lo ìmọ̀ wọn wọ́n ó lo owó wọn wọ́n ó tún lo ara láti lọ jagun lójú ọ̀nà lọ Haram tí í ṣe ọ́nkù àfáà Anas bin Malik ó náà jọ kan nínú àwọn tí ànábìyàn sallallahu alaihi wasallam fàbàáfà an-nabiyyu sallallahu alaihi wasallam ànábì bá wá gbé wọn dì àfáà Anas kọ́kọ́ ròyìn irú àwọn ẹni yẹn ẹwà àwọn sàhábà bọ́sí mọ́ ń sàlàyé ọ̀rọ̀ wọ́n kọ́kọ́ sọ orú àwọn èèyàn 70 ẹ̀rọ èèyàn tí wọ́n jẹ́ nínú ìmọ̀ àti níbi ìfarajì sójú ọ̀nà Ọlọ́run láti mọ́ ọmọlàkejì lọ́wọ́ níbi ìmọ̀ Ànábì wá gbé wọn dìde sallallahu alaihi wasallam láti lọ kọ́ àwọn èèyàn wọ̀nyí lẹ́kọ̀ọ́ fa'aradu lahum ìgbà tí wọ́n débi tí wọ́n kún wọ́n tó débi tí wọ́n lọ àwọn kan bá lọ àtàkì wọn faqataluhum qabla an yablughul makan kí wọ́n tó débi tí wọ́n lọ àwọn èèyàn dẹ̀ pàdé wọn pa gbogbo àwọn 70 wọ́n pa gbogbo pátá ẹwùn nǹkan gbogbo àwọn 70 yẹ haram yẹn náà wà ní wọ́n pa gbogbo àwọn 70 faqalu ìgbà tí wọ́n fẹ́ pa wọ́n tí wọ́n rí pé àwọn èèyàn yìí ẹni tó fẹ́ lọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn ò múra ogun àwọn èèyàn dìra ogun láti àtàkì wọn wà ní Allahumma ilé Ọlọ́run ọba balligh anna nabiyyana Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò sí àti kúrò lọ́dọ̀ Ànábì níbi tá a wà yìí Ànábì ò mọ̀ tí ń ṣẹlẹ̀ sí wa a sì gbà wípé kìí ṣe pé ó rán wa síta pé ó fẹ́ pa wá àwa bẹ̀rẹ̀ Ọlọ́run ọba balligh anna nabiyyana bá wa mú dé tí gbọ́ Ànábì sallallahu bá wa sọ fún Ànábì rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ ká Ànábì ó mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí wa yìí bá wa mú dé tí gbọ́ Ànábì sallallahu alaihi wasallam anna qad laqina wípé àwa ti pàdé àánú Ọlọ́run kí ni wọ́n pè láàánú Ọlọ́run pàwọn fẹ́ kúkú ṣe yìí faradina ank wa radita anna ìrẹ́ Ọlọ́run ọba ibi tọ́rọ̀ wá já sí ayọ́nu sí wa radita anna ìrẹ́ Ọlọ́run ọba ayọ́nu sáwọn ẹwọ̀n ká wọn ò sì sí complain bẹ́ẹ̀ jẹ́jẹ́ wa la jókòó báyìí jẹ́jẹ́ wa là ń kọ́ mọ́ Kùránì tánàbí ní àwa ìrẹ́ Ọlọ́run ibi tó já sí náà inú wádùn sí ayọ́nu síbẹ̀ lẹ́ẹ̀fì ní pé ulaika sadaqu àwọn wọ̀nyí wọ́n sòdodo pẹ̀lú àdìsọ́kàn wọ́n sòdodo pẹ̀lú ìmọ̀ wọn wọ́n sòdodo pẹ̀lú owó tọ́lọ́run fún wọn wọ́n sòdodo pẹ̀lú àdìsọ́kàn wọn pé tọ́lọ́run yìí náà làwọn ọmọ ṣe kódà táwọn bá tán nídìí tọ́lọ́run yìí kọ́lọ́run yọ́nú sí fáwọn náà wa ata rajulun harama qala Anas min khalfihi nígbàtí àwọn èèyàn yìí pàdé wọn arákùnrin kan ó bá wá bá khalu haram èyí tí ṣe ọkù Anas yìí min khalfihi ó wá bá látẹ̀yìn wọn ò jẹ́ ó mọ̀ fata'anahu bi rumhin ó bá mú ọkọ̀ arò ó fi gún láti ẹ̀yìn rẹ̀ báyìí
hatta anfada kí ni túnmọ̀ anfada kan gúnyàn ní nǹkan látẹ̀ ìkọ́ yọ lórí kejì anfada ogun ní ọkọ̀ látẹ̀ ìkọ́ sí yọ lórí kejì faqala haram náà bá sọ pé fuzt wa rabbil Kaaba mo jèrè mo fi Ọlọ́run tó ní Kaaba mo fi búra mo ti jèrè kí ni túnmọ̀ fústù ní àyè fústù bí ṣàhádà mo ti jèrè pẹ̀lú pé mo kúkú ṣẹ̀yìdì nínú rẹ̀ dùn pé òun kúkú ṣẹ̀yìdì faqala Rasulullah sallallahu alayhi wa sallam ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tán tán pa àwọn èèyàn kò sí fóònù tí mo fi pe ànábì sallallahu alayhi wa sallam ànábì wa ń sọ fáwọn èèyàn pé inna ikhwanakum qad qutilu wọ́n ti pa àwọn èèyàn tí mo ránṣẹ́ o Ọlọ́run fi ìmọ̀ yẹn máa nẹ́fẹ́ sọ́lọ́ sí ànábì ni wọ́n ti pa àwọn èèyàn tí mo rán wà iná qalu in tí wọ́n sì sọ nígbà tí wọ́n fẹ́ pa wọ́n o ni mo fẹ́ sọ fún yín in tí wọ́n sọ pé Allahumma balligh anna nabiyyana anna qad laqinak wọ́n ní rẹ̀ Ọlọ́run bá wa mú dé tí gbó òjíṣẹ́ rẹ̀ kò sí bí báyìí bá wa sọ ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ fún kí ni ọ̀rọ̀ tá a sọ náà ni pé àwa ti bá Ọlọ́run ọba wa pàdé àti pàdé ìyọ́nú Ọlọ́run farodina ank bọ́lọ́run ṣe ní kọ́rọ̀ wá já sí yìí ó tẹ́wà lọ́rùn àkábàmà tàbá sì mọ̀ ní ká mọ́ gbọ́n dánàbí ní ká lọ sí rárá o ibi tó já sí náà ó tẹ́wà lọ́rùn warodita anna ìrẹ́ Ọlọ́run ọba yọ́nú sí wa muttafaqun alayhi tí ẹ̀rẹ́ hadithi yìí àwọn àfá aládìsí gbogbo ìmọ̀ òun ló ní ojúpò nínú ìmọ̀ tí ò ṣe rọ́lù ìmọ̀ hadith jẹ́gà kò ṣe rọ́lù àfi kí èèyàn gba ojúpò rẹ̀ lọ́dọ̀ ashabul fani àwọn tí ó ní ojúpò rẹ̀ kíyàn gba bẹ̀wọ̀lẹ̀ ṣe tá bá ń ka hadith kan lọ riwaya kan tá bá ka riwaya míì tún lè wà irú riwaya eléyìí láwùsù Muslim láwùsù ti Bukhari ó tún wà ìmí ìbẹnu Muslim ìmí ìbẹnu Bayhaqi àwọn àfá aládìsí wọ́n wá ṣe jámù túrùkù yẹn wọ́n ṣe jámù riwayat láti lè fún wa ní full detail in tó ṣẹlẹ̀ dáadáa èyí tí láwùsù Muslim gbé wá yìí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí abala kan ni a lè gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn yé dáadáa àfi ká ṣe jámù láàrin àwọn riwayat náà fi lè gbàgbọ́ yé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe jámù láàrin àwọn riwayat in tó ṣẹlẹ̀ ó ní pé àwọn tí wọ́n ránṣẹ́ sí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam yìí àwọn ìletò kan ni wọ́n ìletò yìí wọ́n ní olórí ṣùgbọ́n lábẹ́ ìletò yìí àwọn èèyàn wọ́n ti ń sojú kòkòrò Islam ti yé wọn wọ́n ti gbọ́ Islam yé ṣùgbọ́n àwọn tí ó dáwọn olórí wọn ò gba Islam àwọn wọ̀nyí náà ránṣẹ́ sí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam pé ibi táwọn wà yìí o àwọn tọ́jọ́ ga àwọn èṣe mùsùlùmí ṣùgbọ́n kánàbí ò fún àwọn láwọn tí ó wà mọ́ kọ́ àwọn ò lè láǹfààní àti wá jókòó sí Madina kánàbí ò sẹ́ndì àwọn tí ó wà mọ́ kọ́ àwọn ẹni tó jẹ́ olórí wọn nígbà náà ẹlẹ́bọ ni orúkọ rẹ̀ ní Amir ibn Tufayl ara Najdi Amir ibn Tufayl òun ló dà gẹ́gẹ́ bí olórí àwọn ìletò yẹn ṣùgbọ́n àwọn èèyàn tí ń bẹ lábẹ́ rẹ̀ dáwà Islam ti dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kò sì lè sọ wípé má ṣe Islam ìgbà tó wá gbọ́ pé wọ́n tún wá ti ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam kánàbì tún wá fún àwọn láwọn tí ó tún mọ́ kọ́ àwọn ní Islam hello attend sáwọn kó fáwọn ní ẹjọ́ mọ́ kọ́ àwọn ní Islam ṣé ẹ mọ̀ wípé pé mùsùlùmí pọ̀ kí
ó mú ọmọ ẹ̀ kan attend sí ṣé ẹ mọ̀ wípé mo fẹ́ ká mú kókó kan bí wípé mùsùlùmí pọ̀ ló ń ka population wa pọ̀ ìyẹn ò ní ìtumọ̀ lọ́dọ̀ kèfèrí o ìyẹn ò ṣe kí ni o ẹ̀yẹ máa gbọ́n dáhùn ìyẹn ò ní ìtumọ̀ lọ́dọ̀ kí ni o lọ́dọ̀ kèfèrí wípé ẹ̀kọ́ à ń fi eléyìí dì bọ́ǹkì gbogbo àwọn tó ṣe wípé dáwà wọn dáwà pípọ̀ kálípọ̀ pípọ̀ yìí ò ní ìtumọ̀ lọ́dọ̀ kèfèrí ṣùgbọ́n tó bà kèfèrí lẹ́rù jù ní wípé ẹ̀sìn yé yín kódà kẹ́ mọ́ pọ̀ wọ́n bá rí pé ẹ̀sìn yín yẹn ó yé yín tírẹ̀tì ẹlọ́dì ní ìdíyàn tó jẹ́ pé dáwà wa concentration wa ni pé bóòlẹ̀ sí ṣe fẹ́ yàmù èèyàn kìí ṣe gbàrọ̀ gùdù kìí ṣe pé ẹ̀sàkòwò ẹ̀yàn pọ̀ pípọ̀ yẹn ò nítumọ̀ ọ̀dọ̀ kò bá kèfèrí lẹ́rù in tí ó pa Amir ibn Tufail tó pa láyà ní wípé àwọn èèyàn yìí sẹ́ndì sánàbí kánábí ò sẹ́ndì àwọn èèyàn tó ti wá máa kọ́ àwọn ní Al-Qur'an wa Sunnah ìyẹn ló bà lẹ́rù ìgbà táwọn èèyàn yìí débẹ̀ ó sọ fún wọn wípé conditions mẹ́ta ni mo lè fi gbà yín láàyè kẹ́ máa kọ́ àwọn èèyàn yìí lẹ́kọ̀ọ́ lóòótọ́ àwọn èèyàn yìí ti gba ẹ̀sìn ṣùgbọ́n mi sì ni ọba agbègbè yìí ó ní condition alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé lè tí mo sọ kù sínú rìwáyà láfsù Muslim ó ń bẹnu rìwáyà Bukhari àti Bayhaqi Musnad Imam Ahmad ó ní conditions mẹ́ta ni condition alákọ̀ọ́kọ́ an yakuna li nabi sallallahu alaihi wasallam ahlu sahali àwọn tí wọ́n bá ń gbé oko nínú àwọn èèyàn yìí kánàbí ò lọ mójú táwọn yẹn kó ma kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wal Amir ibn Tufail ahlul madar ṣùgbọ́n àwọn tán bá ń gbé ní ìlú òun ló ní àwọn èèyàn o kọ́mọ̀ kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn kọ̀ndíṣà alákọ̀ọ́kọ́ ni tẹbá faramọ́ kọ̀ndíṣà ẹlẹ́ẹ̀kejì an yakuna khalifatan lin nabi sallallahu alaihi wasallam ba'dahu wípé kí wọ́n jọjọ sọ àjọsọ àti àdéhùn wípé tí Ànábì sallallahu alaihi wasallam bá lè papòdà báyìí òun ló wọ́n gba ipò Ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ mùsùlùmí o ṣùgbọ́n ti rí wípé Ọlọ́run ti gbà Ànábì láyè sallallahu alaihi wasallam ó dẹ̀ ti rí wípé kìí ṣe wípé agbègbè Mọ̀dínà nìkan lọ́wọ́jà Ànábì dé ọwọ́jà Ànábì tí ń wọ gbogbo erékùṣù ilẹ̀ Lárúbáwá òun wá rí pé ẹni tó bá lè kọ́wà tọ́tọ́ ní tiẹ̀ lè kọ́wà tó bá lè lọ tó ń wà nípò rẹ̀ a jẹ́ pé ìlú òun tó ń wà yìí náà ni yóò jẹ́ central authority condition ẹlẹ́ẹ̀kẹta ni ó ní condition ẹlẹ́ẹ̀kẹta ni wípé ẹja jagun ẹni tó bá jura wa lọ náà méjèèjì káàkiri condition mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló fi sílẹ̀ ìgbà tí arákùnrin yìí tó sọ ilé yìí Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá bẹ̀rẹ̀ ààrẹ sí fa usiba bit-ta'un àìsàn covid àbí àìsàn àjàkálẹ̀ àrùn ó bá mú àìsàn tí ó sáré mú láàrin ìṣẹ́jú àyá báyìí tí ò ní gbádùn àjàkálẹ̀ àrùn ọba sílẹ̀ ó bá mú débi wípé àìsàn yìí wó mọ́lẹ̀ ohun gan tí ń kẹ́dùn ara rẹ̀ sí òun ní kú báyìí ìgbà tó lágbára ó wá ní ẹ̀ka lọmọkùnrin kú òun ò gbúdọ̀ sójó ó ní ogun yá ó bá gorí ẹṣin orí ẹṣin ló kú sí ó jábọ́lẹ̀ lórí ẹṣin
ló bá ìgbà tí arákùnrin yìí Amiru bin Tufayl tó jẹ́ ra'isul mushrikin nígbàtí ó jáde láyé àwọn 70 yìí wọ́n bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ pé ìjánẹ́sọ àsálám tó ní ká wá ṣe pẹ̀lú àwọn èèyàn yìí bí ó ní sẹ́yìn pé Amir bin Tufayl wọ́n ti jáde láyé tí báyìí ni Haram tó jẹ́ khalu Anas ó wá sọ fáwọn èèyàn wípé níjọ́ta wí yìí Haram àti àwọn èèyàn méjì kan tí wọ́n jẹ́ mẹ́ta nínú àwọn mẹ́ta ẹnìkan bẹ nínú wọn tó jẹ́ arọ nínú rìwáyà kan àwọn èèyàn ní rìwáyà yẹn gbé wá wípé Haram yìí pé arọ ni wa huwa a'raj la wọ́n ní ara sáháwù nasakh ẹni tó ṣe násìkò ọ̀rọ̀ yẹn ló ṣe mistake Haram kìí ṣe a'raj kìí sára wa ma'ahu rajulun a'raj nínú àwọn tó tẹ̀lé Haram tí wọ́n fi lọ àdírẹ́sì àwọn èèyàn ọkùnrin kan bẹ nínú wọn tó jẹ́ arọ àwọn 70 àwọn èèyàn òkú wọn dúró Haram wá lọ bá wọn ó wá sàlàyé fún wa wípé fa'in aminuni kuntu qariban minni ẹ̀yin èèyàn mi mo fẹ́ lọ bá wọn tí wọ́n bá fi nǹkan kan ṣe mí mi ní pẹ́ wá báyìí ṣùgbọ́n wà ń kọta lónìí tí wọ́n bá lè pa mí ẹ̀mọ̀ pé wọ́n bọ̀ wà bẹ́yìn náà tí mo bá lọ tí wọ́n bá fi nǹkan kan ṣe mí máa padà wá báyìí pé ẹ̀yin náà mọ̀ ṣùgbọ́n tí mo bá lè lọ tí wọ́n bá lè pa mí ẹ lọ mọ̀ dájú wípé ataytum ashaba wọ́n wà bá yín o láti wá pa yín báyìí ni Haram ó lọ bá wọn ó sì sọ fún ọ wípé atu'tuni al-aman uballighu risalata rasulillahi sallallahu alayhi wa sallam wa ja'ala Haram yuhaddithuhum oníṣẹ́ ẹ fún mi nígbà láàyè ẹ fún mi ní ìbàlẹ̀ àyà pé mo free láti bá yín sọ ìtí Ànábì sálàm ní káṣàlàyé wọ́n ní kò sí wàhálà kó mọ́ sọ̀rọ̀ lọ ó bá ń sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn ó ń ṣe wáàsí fún wọn ṣàídé lẹ́nìkan ó kàn sígnà fa àṣà sẹ́nìkan látẹ̀yìn àwọn ọmọ mọ́ kankan ó ń bọ̀rọ̀ tí ẹ lọ fata'anahu min khalf ẹ̀rẹ́kẹ́ ibi tí Imam Muslim ti gbọ́rọ̀ yẹ wá tí wọ́n ní ẹniyàn bá gùn ní ogun Haram ogun ní ọkọ̀ látẹ̀yìn hatta anfadha títí tí ọkọ̀ yẹn fi wọlú látẹ̀yìn ó sì jáde lórí kejì ìgbà tí eléyìí ṣẹlẹ̀ faqala Haram lamma tu'in ní kété tí Haram rí pé wọ́n ti gún òun lọ́kọ̀ látẹ̀yìn tó yọ níwájú kàkà tó yẹ kó fún ma pariwo oró jẹ́ mọ̀ pé ń tẹ́ kọ́ nínú tíátà Yorùbá nù oró o ní Allahu Akbar ní tó sọ ní o ní Allahu Akbar fúztù wa rabbil Kaaba ó ní mo jẹ́rìí mo fi Ọlọ́run tó ní Kaaba mo fi kúrà àwọn àfáà ní fúztù una ayé fúztù bí ṣahada mo jèrè pé mo kúkú ṣàhídì falamma ra'ahu ar-rajul alladhi kana yurafiquhu ẹni tó tẹ̀lé lọ àwọn méjì ní ẹnìkan arọ ẹnìkan òun ìsàrọ̀ gbàtẹ́ni ẹni tó wọ́n ti gún Haram yìí tí wọ́n gún ní ọkọ̀ òun ó pẹ̀yìndà láti lọ sá lọ bá àwọn èèyàn tó kù pé ẹjá gbébẹ́ o àwọn èèyàn yìí wọ́n lé wọ́n bá lọ́nà wọ́n pa wọ́n pọ̀ náà àárọ yẹn jẹmọ̀ òun sáà rápálápálá wọ́n kàn ń wo òun náà ń jẹ ẹ̀sà fílẹ̀ kò sí tó lè ṣe
wọ́n fi arọ yẹn wọ́n fi sílẹ̀ wọ́n pa. Ẹgbà wọn mi wá tó wá dé ká mọ̀ wípé arọ yẹn náà òun náà lẹ́mìí pé kán pa òun kó náà kúkú ṣe ẹwà àwọn sàhábà, ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ṣùgbọ́n sábàtà àti ẹ̀san pé ṣèyídí ni ó ti wà, torí pé kì í ṣe pé òun náà bẹ̀rù nígbà tí palẹ̀ wọn pàkejì pé kápọ̀ náà, ṣùgbọ́n wọn ò pa. Ṣùgbọ́n nínú rìwáyà mi òun náà pàpà ó padà kúkú ṣèyídí ní Ghazwatul Khandaq, òun náà pàpà ó padà kúkú ṣèyídí náà. So báyìí ni àwọn èèyàn wọ̀nyí wọ́n wá lọ bá àwọn yòókù níbi tí wọ́n dúró sí. Ṣé ẹ mọ̀ pé haram náà ti sọ pé tí wọn bá pa òun mi ní pẹ́ wá gbé èyí tó kù, ṣùgbọ́n tó bá ti lè pa mí ẹmọ́ rí tí wọ́n wà pọ̀ yìí náà ìrọ́sàtà. Báyìí ni wọ́n ṣe lọ bá àwọn tó kù, wọ́n pa wọ́n. Àwọn yẹn náà wá ń sọ ọ̀rọ̀ tí haram sọ yẹn gẹ́gẹ́ bí Imam Muslim ṣe gbé jáde wípé Allahumma ìrẹ́ Ọlọ́run ọba ballig anna nabiyyana anna qad lakina. Bàtí wọ́n pa wọn tí wọ́n sọ ní pé Ọlọ́run bá wa sọ fún Ànábì tó rán wa ń ṣe pípa wa ti pàdé ìyọ́nú rẹ̀ Ọlọ́run ọba. Farodina ank àwáyọ́ ní síbi tọ́rọ wájá sí warodita anna Ọlọ́run mọ́sá ìyànsí. Wa fi Sahih al-Bukhari, inú Sahih al-Bukhari, فأراه آخر معه أي نجا معه رجل آخر قيل هو عمرو بن أمية الضمري فأنزل الله تعالى في شأنه القرآن. ìgbà tó pa àwọn èèyàn yìí Ọlọ́run sọ àyà kan kalẹ̀, ṣùgbọ́n àyà yẹn كانت منسوخة تلاوة. àyà yẹn sínú Qur'an, ṣùgbọ́n àwọn àyà tó sọ kalẹ̀ tó ti padà di mansukha. Ẹni tó bá kọ́ ulumul Qur'an èyí ó ti yẹ pé àwọn àyà mi ń bẹ táwọn sàábé máa ń kà tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ padà sọ wípé ẹ má fi sára Qur'an. Nínú rẹ̀ ni àyà tó sọ kalẹ̀ nígbà náà wípé inna qad laqina rabbana faradiya anna wa arda. Àyà yẹn wà ní Qur'an tẹ́lẹ̀ thumma nusikhat tilawatuhu. وقد حزن النبي صلى الله عليه وسلم حزنا شديدا. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó bà Ànábì nínú jẹ́ púpọ̀. Odidi àwọn Qurra 70 níbẹ̀ pàgbọ́. Ìṣẹ̀lẹ̀ yìí bà Ànábì nínú jẹ́ tó fà á tánàbí fi ń gbé àwọn èèyàn yìí ṣépè fún odidi 30 days. Tánàbí fi ń gbé àwọn èèyàn ṣépè ní gbogbo ẹ̀yìn àsùnbà. Àmín. Kunut tánàbí bá ti rùkú tó bá ti gbóríde níbi rùkú rákẹ̀ẹ́lẹ̀ kejì lásùnbà, tó bá ti gbóríde Ànábì gan pẹ̀lọ̀ lè wọlé sallallahu alayhi wa alihi wa sallam. Àwọn ìdílé yẹn àwọn ni ìdílé Ri'lu, àwọn ní ọ̀sọ̀ pé Ra'lu wa Dhakwan wa Bani Lahyan wa Usayya الذين عصوا الله ورسوله صلى الله عليه وسلم لأنه غدروا بأصحاب الكرام. àwọn wọ̀nyí wọ́n ṣe jàmbá fún Ànábì sallallahu alaihi wasallam àti fún àwọn sàhábà. Àlàyé ìtàn yẹn nìyẹn pẹ̀lú ká ṣe jámù àwọn ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ yẹn gbà wá nínú Bukhari, nínú Muslim, nínú Bayhaqi, nínú Musnad Imam Ahmad. So a lè gbàgbọ́ yé bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí gan. A máa mọ̀ ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ fún wa ní wípé abùkátà kákọ́ ìmọ̀ hadith lọ́dọ̀ àwọn àfá aládìs. Bọ́ọ̀ bá kọ́ Bulugul Maram lọ́dọ̀ àwọn tó nímọ̀ nípa hadith yóò dàrú mọ́ lójú. Torí pé tó bá ka hadith kan wájú, hadith eléyìí tó kà tẹ̀lé ó lè tako tòkè yẹn. Ó bùkátà àwọn tí ó ṣàlàyé fún ọ pé kò takora wọn. Ìwáyà ní ìbẹ̀ tó ti ṣàlàyé eléyìí. Àwọn tí ò lè ṣe wàhálà yẹn ní ọdún máa ń sọ pé ẹwọ́ ẹgbá dìísì tí pàtí Kùránì nìkan ti tọ́, nítorí pé wọn ò lè ṣe wàhálà al-jam'u bayna ar-riwayat. Hadith tàwa kà lálẹ́
àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ pọ̀ a ti sọ àwọn díẹ̀ nígbà tá ń bá láyé lọ nínú àwọn díẹ̀ tá ṣàlàyé òun náà ni pé Ànábì sallallahu alaihi wasallam táwọn èèyàn bá gba Islam Ànábì máa ń sẹ́ndì àwọn èèyàn kan lọ kọ́ wọn lẹ́sìn gbogbo lè tí ń ṣẹlẹ̀ lè rẹ ẹnìkan kìí ṣe mùsùlùmí ó gba Islam ẹjá máa dáwó fún kíni ẹjá kọ́ lẹ́sìn ni tó bá tó di gọ́ọ̀mì ẹlòmí náà tún gba Islam ẹnìkan gba Islam ẹ ra Lamborghini ẹgbẹ́ ẹfún ní ilé kan ní Banana Island ẹlòmí náà lórí ẹ̀dàkùn ìbí náà ó lè má kírun ó lè má ṣe ẹ̀nà kan yóò lọ Mákà yóò kan yí Mákà nínú ìlú ìlọ́dún kan ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti pẹ́ díẹ̀ lérè òkè àrí ẹnìkan ló ń gba Islam passport ó lóun sì sọ gbogbo chọ́ọ̀chì náà gbogbo àwọn ẹjọ́ àwọn ẹjọ́ mùsùlùmí àwa lọ sí wá sí bẹ́ẹ̀ akírun bẹ́ẹ̀ kànga kan bẹ níwájú chọ́ọ̀chì rẹ̀ yìí kànga omi iyè òun ní ẹgbọ́n máa ń bu omi ibẹ̀ fáwọn èèyàn nígbà wá sí gbé ẹ̀tàgbó yẹn wá ní ẹ jẹ́ ká sàrẹ̀ ẹ má tún kókókókókó tí tún dénú ẹnìkan ẹ má sọ̀rọ̀ àkídà fún ẹnu rárá èèyàn sàdún tó báyìí gbogbo èèyàn wá lọ tán wá padà lọ àwa nìtọ̀ ayé rẹ̀ yìí olóò ti sọ́ di mọ́sálásí oníbẹ̀ kò jẹ́ dẹ̀nà kó ṣe kó wọ́ lọ jẹ́ mọ́ ọmọ bẹ̀rù torí pé ọmọ bá tí a ẹni tí ó jẹ́ imam tó bá wà ládùúgbò yẹn tó nímọ̀ jù olùkọ́ jẹ́ imam tí wọ́n náà bá wá lẹ́kọ̀ọ́ dáadáa olè padà dì mọ́ ọmọ bẹ̀rù ṣùgbọ́n for now ààyàn nìkan tí ó wọ́n àwọn kírun fún àwọn èèyàn ní then mọ́sálásí ilé Ọlọ́run ní ìgbésẹ̀ kémi ni mo ní mọ́sálásí mi ni mo ní ìgbà tí chọ́ọ̀chì olè sọ bẹ́ẹ̀ wọ́n pàtó di mọ́sálásí rárá ilé Ọlọ́run omi tíwájú omi àlùwàlá ni o kìí ṣe omi ìyẹ̀ kankan omi rárá òun lòun máa jẹ́ mọ́ mú omi àdúrà ní bíbí náà at the end of the day bóyá lẹ́ni rẹ̀ lò sùn méjì àbí mẹ́ta tó padà sí torí kó rò kó báyá sísítẹ̀mù yẹn ti fẹ́ ṣu ó tún fẹ́ divert ẹ̀ sí Islam bẹ́ẹ̀ yóò tún rérò olóbi síbẹ̀ ṣùgbọ́n bá ń ṣe ń gbà yẹn àwọn èèyàn rà wá sí ẹni búburú wàhálà yín kókókó yín ti pọ̀ jù tí ẹ̀ mọ́ dúpẹ́ ọ̀rọ̀ dúpẹ́ ṣe bí ó gba Islam fara ẹ̀ náà ní ṣe pé irú wọn yẹn tẹ́pa bá gbà láàyè ńgbà náà ni àwọn yẹn náà máa ń lọ dá Kírísílámà hábùlẹ̀ nígbà náà ṣùgbọ́n àwọn èèyàn fún lọ́n kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o kódà lọ ń ṣe dárúsù níbẹ̀ ńgbà náà wá sí yẹn ń tabá ó lè bínú jáde nígbà yẹn tó wàhálà tiẹ̀ ìgbà tó rí pé kí ní ọ̀gbọ́n ńlá mú mọ́ ẹ̀wọ̀n òun ò ṣe mọ́ àríwá àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀yìn lẹ́nu lè kó ní Islam náà kò yẹ kó wà ní Islam náà tó bá fẹ́ wà ní Islam yóò ṣe Islam bójútó àṣìṣe gbogbo ẹni tó ẹ bá fà sínú Islam ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn òun ló lè fi dúró nínú ẹ̀sìn ló lè fi wúlò ń bẹ̀ ànábì ó kọ́ wọn ní Kùránì tó bá gba Islam yóò dẹ̀ kọ́ wọn ní Sunnah ní ẹ̀kọ́ tá a rí mú bẹ̀ wọ́n tó ń ṣe wà ní ẹjẹ́ ìṣe mùsùlùmí tó bá ilé gba Islam báyìí kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó gbàgbọ́ àkídà ẹ̀sàlàyé ẹ̀ bákan náà ní ẹ̀kọ́ tá a rí mú nínú hadith yìí òun náà ni pé Sunnah ni àlùbáríkà àgbọ́yé ẹ̀sìn Sunnah làlùbáríkà pé èèyàn kéwù gbogbo ẹni tó bá kéwù tí ò bá mú Sunnah máa ẹlọmọ ò kéwù yẹn kò lè ṣàǹfààní nítorí pé Sunnah yẹn gaga ní ẹ̀mí ẹ̀sìn ẹ̀rọ kéwù tó wọ́n ṣe àbá Sunnah ó ti sọ bó ṣe jẹ́ fún ọ ìwọ náà sì gbọ́dọ̀ mọ ibi tó tó sí nínú ẹ̀ kìí ṣe tó lè mọ bí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kò bá jẹ́ mufti gbogbo ayé ó ti lóhun yìí ṣe àfàṣọ kí lọ fẹ́ fi ṣe ìfta tí ẹ bá ṣe Sunnah ní sọ́nà àrímújáde wípé Sunnah ẹ̀mí ẹ̀sìn ẹ̀mí àgbọ́yé ẹ̀sìn òní Sunnah òun láti gbàgbọ́ yà Al-Qur'an bákan náà àrímújáde nínú hadithi yìí wípé àwọn sàhábà
àníyàn wọn mọ́ púpọ̀, wọ́n kẹ́kọ̀ọ́, wọ́n lo ìmọ̀, wọ́n lo owó, wọ́n lo ogun ara wọn sójú ọ̀nà. Àwọn sàábé àwọn kọ̀rọ̀ àyí wọ́n mọ̀ Kùránì lóòrù, wọ́n mọ̀ ká Kùránì tó bá dọ̀sán wọ́n lọ mọ̀ pàmì sí mọ́lásí, wọ́n tún lọ ṣẹ́gi, wọ́n lọ ta igi yẹn láti tún fi ra oúnjẹ fún àwọn alùsùfà, àwọn tí wọn ò lẹ́bí tí wọn ò lára tán fẹ́ wá kéwú lọ́dọ̀ Ànábì tí wọn ò ní tí wọ́n jẹ. Ẹ̀yin mọ́ tún ṣe wà láàkẹ́ ẹ̀dá wọ̀ lọ́mọ bá oúnjẹ tẹ́mù. Ẹ̀kọ́ nìyà afẹ́káwà náà dì mú ẹnu ọmọ kan tó bá kó ní ìmọ̀ fún ìmọ̀ ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lá bá wọn ń ṣe bẹ́ẹ̀, wọ́n lè sọ pé tọ ẹ̀yin tẹ́ ń kẹ́kọ̀ọ́ yìí every month a mọ̀ fún ní ráì ẹgbájú mẹ́kọ̀ọ́. Ìwọ kúrò ní Egypt, ó kúrò ní country tó wà, ó padà sí Nàìjíríà, ó wá ń lo ìmọ̀ rẹ onímọ̀síd, ó ń ṣe kútúbà, nǹkan àyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Bàbá tí ń bẹ ní Egypt tó pé títí tó fi jáde ọdún mẹ́wàá tó lù yẹn lọ ń gba sálárì tó tó ọ jẹun, tó tó ọ ná, tó tó ọ ra tírà nínú owó rẹ̀ lóṣooṣù. Nígbà tó padà sí Nàìjíríà, òun lè mọ̀ ibi tó wà gan ládọ́ lọ́mọ ọba, bọ́bá ti kú ládọ́ lọ́mọ ọba. Ló fi jẹ́ kí gbogbo àwọn tó lówó bíksà al-alim bibabil agniya wa ni'mal ghani bibabil ulama. Ṣí ọ àfà tó ṣe wípé kùrùkẹ́rẹ́ rẹ̀ ẹnu ọ̀nà olówó nítorí owó, ṣí ọ̀rọ̀ àfà rẹ̀. Wa ni'mal ghani máa ń dàlá olówó, máa ń dàlá ọlọ́rọ̀ tó ṣe pé kùrùkẹ́rẹ́ rẹ̀ ẹnu ọ̀nà àwọn àfà ní ọfẹ́ sórí rẹ̀ ni ọfẹ́ ma bóòlù ó sì fẹ́ ná owó òun yìí tí ò fi ní dìbà lẹ́jọ́ burú fún láyé àtàkàlà. Àrí ẹ̀kọ́ yìí mú nínú hadith. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tá a ti rí mú nínú hadith yìí, òun náà ni pé mu'jiza èyí tọ́lọ́ fún Ànábì sallallahu alaihi wasallam. Àwọn èèyàn sọ̀rọ̀ níbi táwọn ẹbí ò sí ń bẹ̀, Ọlọ́run sì budé tí bọ́ Ànábì sallallahu alaihi wasallam. Kò sí fóònù nínú àwọn mu'jizati èyí tọ́lọ́ sí fánà sọ̀sọ̀lá. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú bẹ̀, òun náà ni pé tọ́lọ́ bá ń sọ ní al-Qur'an rijal minal mu'minina rijalun sadaqu ma ahadu Allah alayhi wa minhum man qada nahbahu wa minhum man yantazir wa ma baddalu tabdila. Àwọn sàhábà wọ́n kúkú ṣẹ̀yìdí báyìí ni wọ́n sì lò, wọ́n ò sì sì kábàámọ̀. Ẹlòmíràn ta ló ní ọlọ kí ó tó lọ kí gbà tí ń padà lọ lé kí ó ní accident ló dá lẹ́sẹ̀ tó bá jú ó lè rẹ̀ ní sí àwọn sàhábà wọn ò ní kábàámọ̀ tó ṣẹlẹ̀ sí wọn lójú ọ̀nà lọ, inú ó tó dùn nípa alhamdulillah. Ẹsẹ̀ rẹ̀ tí ò tó lẹ̀ mọ́ yìí kí ló ṣẹlẹ̀ sí alhamdulillah, mo ń lọ kí ló ṣẹlẹ̀ sí ìdùnnú ni fún wọn. Tó gbé ẹlòmí ń bẹ ẹsẹ̀ rẹ̀ tí ò tóra mọ́ ìbọn ni wọ́n fi fọ́ ẹsẹ̀ yẹn níbi tó ti lọ jalè. Ẹsẹ̀ tí ọwà tó lẹ̀ mọ́ kò ní ásídẹ́ǹtì ní nígbà tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbọ̀ fẹ́ lọ lo ìmọ̀ ẹ̀sìn. Báwọn sàbí ṣe mọ́ ń dúnú ní gbogbo àtàn bá ń rántí nǹkan ẹni wọ́n mọ̀ tó ní pé in tó jẹ́ sábà bí nǹkan yẹn dáadáa nínú ẹ̀kọ́ tó yẹ ká kún náà. Gbogbo ìpalára ó kéré ni ó pọ̀ ní tá a bá rí lójú ọ̀nà pàǹṣetọ̀ Ọlọ́run ká má bànújẹ́. Ó lè dùn wá gẹ́gẹ́ ọmọnìyàn ṣùgbọ́n ká má bara jẹ́ lórí nǹkan yẹn. Khair táni èèyàn bá ti dá lójú ọ̀nà tọ́lọ́ lórí nǹkan náà. Bákan náà wà fil hadith ó bẹ̀rẹ̀ hadith yìí du'a'u ala ahli al-ghadab wa intihaki al-maharib wal i'lan bi asma'ihim wa tasri'i bi dhikrihim. Ìgbàláyé ń bẹ ká ṣépè fáwọn tó bá ṣe jàmbá fún wa, ká bí Ọlọ́run lé wọn lórí gẹ́gẹ́ bá Ànábì ṣe ṣépè fáwọn. Àwọn àfáà ní hadisi yìí ó fi ìgbàláyé rẹ̀ lẹ̀. Tá a bá dákẹ́ tá a sọ kankan ọwọ́ khair ló dájẹ́, ṣùgbọ́n tá a tára wọn bá gbà á tá a bá gbé wọn ṣépè àjá ìgbà. Ẹni tó mú fóònù rẹ̀ tó sùn ní mọ́sáàsì tó ń chájì tó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀
gbogbo ètò ìgbésí ayé rẹ̀ ó wà ní fóònù. Ó fẹ́ lọ sí interview kan, gbogbo information tí ó lò níbi interview yẹn ó bẹ lórí fóònù. Gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì rẹ̀ pátá ó ń bẹ lórí fóònù. Owó rẹ̀ everything ó ń bẹ lórí fóònù. Ìwọ wá wọ mọ́sálásí ọyọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ó sì gbé fóònù òun. Bẹ́ẹ̀ni ẹ bá fún ọ lépè yẹ Jews ó ní right láti gbọ́ sípò èpè yóò sì mọ̀ àbíkọ́ dá fóònù rẹ̀ wá torí pé o ti kó ìbànú o ti kó sínú wàhálà. Kódà ló ní ọ̀sọ̀ pé ẹ̀dá fòrò tọ́lọ́ fóònù yẹn gan kọ́ ní kókó síìmù yẹn kábò dà ó wá ń dààmú ó wá lọ ta fóònù yẹn ní 5,000 naira. ọ̀nà 5,000 naira ọ̀nà tán ìbànújẹ́ tó dá sára ẹni yẹn kò ní tán tó wà tó bá ti ń rántí yóò máa mọ̀ lépè. Yajuzu ad-da'watu alayk. Ìdúpọ̀ Ọlọ́run bá sọ́nà al-Qur'an al-Karim. Ọlọ́run bá la yuhibbu al-jahra bis-su'i min al-qawl illa man zulim. Ọlọ́run bá kẹ́yàn máa sọ̀rọ̀ burúkú tẹ́kọ̀ ṣùgbọ́n tá bá sàbòsí fún yàn kò lè ṣépè pẹ̀lú sàbòsí fún. Tó bá ṣépè kankan ó dà ṣùgbọ́n tí ara rẹ̀ ò bá gbà pé gbogbo wọ́n lé pè arimu nínú hadith níbẹ̀. Bákan náà hirsu sahabati ala shahada, àwọn sàábé wọ́n máa ń sojú kòkòrò lórí fún àwọn akẹ́kọ̀ọ́ ṣàhídì arimu nínú hadith. Bákan náà ithbatu sífàtì ridha lillahi subhanahu wa ta'ala, ari nínú bí wípé nínú ìròyìn Ọlọ́run ó ní pé ìyọ́nú Ọlọ́run máa ń yọ́nú, ìròyìn ridha ìròyìn Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹrin وفي دليل على أن أهل الحق قد ينال منهم المبتلون. èyàn lè jẹ́ ní rẹ̀ kí ẹni bí kó dẹ̀ fi dàbá síyàn kí dàbá yẹn sí kó ṣẹlẹ̀ síyàn ní òtúmọ̀ ìpọ́lọ̀ wọn fẹ́rẹ̀. lápẹjúwe òun ṣe wá sí àwọn tó kìí sì pé wọ́n náà wọ́n yọ oyún rẹ̀ mẹ́ta àyàwá ní sọ́tọ̀ pẹ́pẹ́ ni Ọlọ́run wá ìtàn fi rí nà ní òkú mí. ẹlòmíràn tí mọ́sálásí bá jẹ́lé Ọlọ́run bóò náà ṣe ń jí fóònù gbẹ̀ ó yẹ kọ́lọ̀ mọ́jọ wọ́n rí jí tó bá jẹ́lé Ọlọ́run ó yẹ ká jí aago mọ́sálásí náà kìí ṣe béèyàn ṣe máa ń wọ́n ní. ẹlòmíràn bẹ yóò rí aburú ṣe kórí ibú rẹ̀ ó lè pọ̀ wájú Ọlọ́run. sọ́hárì nínú hadith yìí pé ó dídí àwọn kùrọ̀ ẹwòròyìn àwọn ẹni yẹn ẹni Ọlọ́run ni wọ́n, onímọ̀ ni wọ́n, àwọn tó fi ara wọn lẹ̀ láti tún rẹ lòmíì lọ́wọ́ síbẹ̀ wọ́n dẹ̀ pa wọn báyìí. sáwà sọ pé Ọlọ́run ọba ò fẹ́ràn ẹni là arímúdáde ń bẹ́ ń gbà mí pé Ọlọ́run lè wo àwọn ẹni bí ìran kí wọ́n ṣàbúrú sáwọn ẹni Ọlọ́run kódà ní ò túmọ̀ sí pé ẹni ibi yẹn Ọlọ́run fẹ́ràn wọn ní ò sì túmọ̀ sí pé àwọn ẹni rere yẹn bọ́lọ́run kò nífẹ̀ẹ́ gbogbo ẹ̀ lè yaqdi amran kana maf'ula. níparí fadlu sahabiyil jalil Haram bin Milhan radiyallahu anhu. àwa fẹ́ mọ ọlá tó ń bẹ fún sàádé tó jẹ́ ọ́nkù Anas bin Malik, òun náà ní ká ní o Haram bin Milhan ó jáde nínú àdísì tí a kàrí. abẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí a gbọ́ lálẹ́ ọlọ́njẹ́ kò ṣíwá láfà àwọn ìdá tí gbọ́tẹ́lẹ̀ náà ọlọ́njẹ́ kò wúlò fẹ́ nìkọ̀kọ̀ wa. وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.